Ìgbà tí mo pè ẹ́ tí mo béèrè lọ́wọ́ ẹ wípé kí ló ṣẹlẹ̀ ní inú palace, ó ní kò sí nǹkan kan. Ó ní irọ́ ni Queen Naomi ń pa wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀. Wípé bí ó ṣe máa ń mú àtàmú mú àtàmọ̀ nìyẹn. Nǹkan tó sọ fún mi nìyẹn. Tí o bá ti lẹ̀kùn mọ́ ọmọ mi síta, èmi ló tilẹ̀kùn mọ́. Tó bá hurt mi, tó bá hurt ọmọ mi, èmi ló hurt. Kí ni Queen Naomi ò bá ṣe fún ẹ tó jẹ́ pé ẹ lè wo ọmọ tó gbé dání, ọmọ tí ò tí ì pé oṣù mẹ́fà, ẹ ti ọmọ mi mọ́ta títí di àárọ̀. Báwo ni o ṣe fẹ́ kí n dárí irú ẹ̀ṣẹ̀ báyẹn jì ẹ́? Ẹ̀ṣẹ̀ àmúmọ̀dá ni. Kábíyèsí wọ́n fọhùn sí ọ̀rọ̀ àǹtí wáyé. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́. Ẹ̀yin náà mọ̀ wípé àǹtí wáyé wọ́n wá sí inú palace àti àwọn family wọn amújíṣẹ́ wá tí wọ́n wá fa àwọn yèyé mẹ́ta wípé àǹtí wáyé nìkan kọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ tí kábíyèsí ń fìyà jẹ wọ́n yìí o. Wípé àwọn yèyé mẹ́ta mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n kábíyèsí ní àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn yèyé mẹ́ta torí àwọn ti fi wọ́n sáàyè wọn. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ ìyàwó mi, ìwọ ló wà nínú palace. Ìwọ ni mo pè. Ìwọ ni mo bá sọ̀rọ̀. Irú irọ́ wo lo fẹ́ pa fún mi tó máa dùn mí ju èyí tó pa yìí lọ? Ọmọ mi ẹ̀jẹ̀ mi, òun ni Tádé ní ká wò, òun ló ti mọ́ta. Ìgbà tí àwọn béèrè lọ́wọ́ ẹ wípé kí ló ń ṣẹlẹ̀ nínú palace, gbọ́nbo ni Queen Naomi wà. Ó ní kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú palace. Ó ní irọ́ ni gbogbo ọ̀rọ̀ yẹn. Wípé bó ṣe máa mú àtàmọ̀ nìyẹn. Wípé nǹkan tó fẹ́ ṣe ni pé àwọn family wọn, wọ́n fẹ́ kẹ́ máa bá gbogbo àwọn èèyàn jà, kẹ́ lé wọn kúrò nínú palace. Oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ ní ọjọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n nínú ọkàn ẹ, o mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. Nínú ọkàn ẹ, o mọ̀ pé o dìídì fìyà jẹ Queen Naomi àtọmọ mi ni. Báwo lo ṣe fẹ́ kí n dárí ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀dá? Báwo lo ṣe fẹ́ kí n dárí ẹ̀jẹ̀ ẹ? Ẹ̀yin èèyàn lé bàbá wa Erin ńlá ló sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn nítorí pé nígbà tí àǹtí wa tí ó drag àwọn yèyé mẹ́ta wípé kábíyèsí kó wá clear orúkọ òun níwájú bàbá wa Erin ńlá wípé nítorí wípé àwọn gangan fúnra wọn, wọ́n ní ọwọ́ nínú bí wọ́n ṣe ti ilẹ̀kùn apartment Queen Naomi. Wípé wọ́n kàn fẹ́ da gbogbo ọ̀rọ̀ yìí lé òun lórí ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tí wọ́n ní àǹtí wa èso nìyẹn. Ṣùgbọ́n question tí kábíyèsí ń bí, Mashola wọ́n ní kò Gist lè dáhùn. TV Wọ́n ní ṣe ló ń Atude sunkún nígbà tí Mashola kábíyèsí Gist ń sọ̀rọ̀. TV Ẹ̀yin èèyàn lé, Atude ẹ̀yin náà mọ bí a ṣe dé Atude bí a ìdí ṣe gist tá à ń dé sọ yìí. Aki Nǹkan tó ọmọdé ṣẹlẹ̀, a máa Aki padà àgbà sẹ́yìn díẹ̀. ẹ Ó ní káàbọ̀ ìgbà tí sí Queen Naomi lọ Mashola fún Gist convention. TV Wọ́n Mashola ní dé bí o ìsọjíṣà ni wọ́n lọ Atunde ṣe. Agbetutu dé Holy Ghost night tí àwọn Agbetutu dé onígbàgbọ́ máa ń ṣe. Àmú Wọ́n ní ìgbà gist tán máa padà dé palace, alálùbáríkà wọ́n ní Tádé ní ká wò wá wà ní fún ọmọ ọdún yín oṣù lórí mẹ́ta. public Wọ́n nígbà tán dé, gist wọ́n ní wọ́n ti tilẹ̀kùn lórí apartment wọn, wọ́n ní royal wọn ò lè wọlé. gist Wọ́n dẹ̀ pé lórí kábíyèsí, wọ́n ní celebrate kábíyèsí, gist wọ́n ní Mashola inú bí wọn gbà tí Túndé Queen o Naomi ní wọ́n ti Àtúndé tilẹ̀kùn Mashola apartment Gist àwọn, àwọn ò TV lè wọlé. Wọ́n ní Àtúndé. kábíyèsí ní pé Ẹ̀yin òkè àwọn á èèyàn pè lé, wọ́n padà. orúkọ mi Wọ́n ní ní kábíyèsí Mashola wá pé Yorùbá àǹtí ni a máa ń wáyé. sọ lórí ìkànnì yìí. Wọ́n ní À wọ́n ń ìgbà sọ tán bí Yorùbá àǹtí nítorí wáyé pé a pé fẹ́ gbàgbé àṣà igbọ́ kí ló ń àti èdè ṣẹlẹ̀, wa. wọ́n ní àǹtí wáyé Ẹ̀yin ní ará kò sí lé, nǹkan kan. Tẹ́ bá Igbọ́ ti ṣé wọ́n ti subscribe, apartment subscribe o. mọ́mì Kẹ̀dẹ̀ Tádé ní ká tẹ wò. notification bell so that a bá ti post Wọ́n tún any ti gist ẹ bẹ̀rẹ̀ máa rí. bí A wọ́n ṣe máa ń máa ń mú sọ̀rọ̀ lórí àtàmọ́ mú celebrity àtàmọ́ gist, nìyẹn. royal gist, politics àti Kábíyèsí, gbogbo nǹkan tó ń ṣé ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ní nǹkan tó ń agbègbè try láti orílẹ̀-èdè ṣe bàbá wa ní ó ilẹ̀ ní pé Nàìjíríà kí ẹ máa bá nítorí pé gbogbo a fẹ́ èèyàn jà gbàgbé nínú àṣà palace. àti èdè Kò wa. séèyàn kan tó Ẹ̀yin ti èèyàn lé, apartment bí a wọn ṣe o. ń sọ lọ o. Wọ́n ní nǹkan tí àǹtí wáyé sọ nìyẹn. Allegedly bá a ṣe gbọ́.
ìgbà tí àǹtí wa dẹ̀ ti sọ bẹ́ẹ̀ kábíyèsí wọn ò fún Queen Naomi lésì mọ́, wọ́n kàn gbàgbé ọ̀rọ̀ yẹn ni. Queen Naomi pé wọ́n kábíyèsí ò gba aago. Ìgbà tó yá wọ́n lọ wá ẹni tó lè bá wọn já ilẹ̀kùn yẹn, ẹ̀yin èèyàn lé, nítorí pé ọmọ kékeré ó wà lọ́wọ́ wọn, wọ́n ní òtútù dẹ̀ mú ń gbà yẹn ní Ilé Ifẹ̀. Ọ̀rọ̀ yìí ló ń bí kábíyèsí nínú wípé nǹkan tó lè mú àǹtí wa tí ọmọ àwọn mọ́ ìta, àwọn ni wọ́n tì mọ́ ìta, wípé àǹtí wa parọ́ fún àwọn, wípé àìmọye irọ́ làǹtí wa tún ti pa lẹ́yìn èyí fún àwọn. Àṣírí yìí tú sí bàbá wa lọ́wọ́, wọ́n dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú, nítorí wípé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé èèyàn kàn lè gbàgbé, ọ̀rọ̀ tó dùn kábíyèsí gan-an ni. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní kábíyèsí ní gbogbo ìgbà tí àwọn bá ti ń ro ọ̀rọ̀ yìí wípé inú àwọn máa ń bàjẹ́ gan-an ni. Ìpè ọmọ àwọn prince àwọn ó sun ìta mọ́jú. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní ó tún máa ń dùn àwọn wípé Queen Naomi go through gbogbo irú àwọn nǹkan báyìí tí ó dẹ̀ jẹ́ pé àwọn wà nínú palace. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ṣùgbọ́n wọ́n ní àwọn family àǹtí wa ní kábíyèsí ní láti blame àwọn yèyé mẹ́ta wípé nítorí pé àwọn ni wọ́n fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, wípé tí wọ́n bá sọ fún àǹtí wa kó lọ ti apartment Queen Naomi pé kó change lock, pé àǹtí wa ò ní ṣe, wípé báwo ni àwọn náà ṣe máa gbé irú ìgbésẹ̀ báyẹn sí ìyàwó kábíyèsí, wípé àwọn gangan fúnra wọn wọ́n ní láti blame àwọn náà pé torí nǹkan tó ń ṣe ò dáa. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní gbogbo wọn ìyálájé, àwọn ìyèyé mẹ́ta àǹtí wa wọ́n ní wọ́n gang up against Queen Naomi ní o, láti ti ilẹ̀kùn mọ́ wọn sí ìta. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará lé. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí ó ya èmi lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ò ní pé báwo ni, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí o, tó bá jẹ́ pé lóòótọ́ ni o, nǹkan tá a gbọ́ yìí, wípé báwo ni àwọn sister kábíyèsí ṣe máa ṣe irú nǹkan báyẹn. Tí ẹ dẹ̀ mọ̀ pé ọmọ tí Queen Naomi gbé dání ọmọ kábíyèsí ni, ẹ dẹ̀ tí ọmọ yìí mọ́ta mọ́jú, kí ló dé? Kí ló dé? Kí ni Queen Naomi ò bá ṣe fún yín tí gbogbo yín tẹ́ ṣòròbó, tẹ́ bẹ̀rẹ̀ sí bàjà? Kí ló le tó yìí? Kí ló le tó yìí? Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó dùn kábíyèsí dé inú egungun wọn ni.
ipò dùn wọ́n dé inú egungun wọn ni ipe nítorí àwọn believe ọ̀rọ̀ ẹnu àǹtí wáyé ipe ṣó yẹ káwọn believe ọ̀rọ̀ ẹnu àǹtí wáyé àbí kó yẹ káwọn pè ìyàwó àwọn padà ẹ̀yin èèyàn lé nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ ojú Queen Naomi ti rí o tí ẹ bá rí ibi tí àwọn èèyàn ti ń dìtẹ̀ mọ́yàn ẹ̀yin èèyàn lé ẹ máa bẹ̀rù àwọn èèyàn ẹ máa bẹ̀rù ayé àwọn ọmọ ẹ̀dá èèyàn tó wà nínú wọn kékeré báyìí ni honestly èèyàn tó wà nínú ọmọ ẹ̀dá kékeré báyìí ni ẹ máa rí ẹlòmíì báyìí tó bá bẹ̀rẹ̀ ìwà fún yẹn máa wò pé ṣé ẹni yìí ló wu irú ìwà báyìí sí mi ṣé ẹni yìí ló wu irú ìwà báyìí sí mi ẹ̀yin èèyàn kò sí ọ̀rẹ́ tímọ́tímọ́ ń bì kankan o you cannot trust anybody except your God ìyàwó ẹni ó lè ṣekú pa ni ọkọ ẹni ó lè ṣekú pa ni àbúrò ẹni ó lè ṣekú pa ni kò sí ẹni tí ò lè ṣe èèyàn láyé ṣùgbọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run tí Queen Naomi gbẹ́kẹ̀lé òun ló jẹ́ kó borí gbogbo ogun àti àwọn tó dojú ìjà kọ Queen Naomi tí ò bá ń ṣe pé Queen Naomi ní ọlọ́run tán dìrọ̀ mọ́ ọlọ́run ni nǹkan tá à ń sọ kọ́ làbá máa sọ ṣùgbọ́n ọlọ́run ló gbìjà wọn ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ti fi ojú àwọn ẹni bí hàn ọlọ́run ti fojú àwọn ẹni bí hàn ọlọ́run ti fojú àwọn ẹni bí hàn kò dẹ̀ ń ṣe pé Queen Naomi ló ja bátù ìfúnra wọn bí kò bá ń ṣe pé ọlọ́run gangan ló bá wọn ja bátù yìí ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tí wọ́n ṣe fún arábìnrin yìí ẹ wo gbogbo ẹ̀ kéèyàn ti èèyàn mọ́ta nínú ilé ọkọ ẹ̀ kì í ṣe ilé àlè ilé ọkọ ẹ̀ ni o tó bímọ fún ẹ wá tì mọ́ta ẹ change kọ́kọ́rọ́ ẹ̀ for what ẹni tó wà nínú ilé gan àlè ni àlè wa lọ ń change kọ́kọ́rọ́ ìyálé ẹni tó nílé ẹ rí pé yìí tún lágbára bàbá wo Erin ńlá wọn ò tí ì fẹ́ àǹtí wa ẹ̀ ń gbà yẹn ó sì máa ń yọ lọ ni ẹ wá mú kí ẹ wá change kí nítorí pé kí ni nítorí pé fẹ́ wọ̀ tí Queen Naomi for no reason ṣùgbọ́n olúwa ló mẹjọ́ dá wọ́n ní àwọn fámìlì àǹtí wáyé wọ́n ní wọ́n drag àwọn yèyé mẹ́ta wípé àwọn yèyé mẹ́ta àwọn náà tí àǹtí wáyé àwọn náà tì wọ́n títí àǹtí wáyé fi lọ change lọ́ọ̀kì Queen Naomi pé torí nǹkan tó ń sọ fún wọn náà ṣe báwo lẹ ṣe máa sọrú ọ̀rọ̀ báyìí ṣé tó máa ní kọ́ lọ tọwọ́ bọ náà ṣọ́ máa tọwọ́ bọ̀ ni nǹkan tó sọ fún wọn náà ṣe ṣé àǹtí wáyé ò wá lè lo wọn lè ro ọ̀rọ̀ yẹn dáadáa kó tó dé pọ́n ṣe báwo lèèyàn á ṣe sọ fún yín pé ok lọ change lock ẹ̀yin náà dẹ̀ dìde ẹ̀dẹ̀ lọ máa change lock why àǹtí wáyé gan nǹkan tó fẹ́ ṣe náà ṣe wọ́n ní nǹkan tó wà nú èèyàn lèèyàn ń ṣe náà èèyàn kan kò lè force èèyàn láti ṣe nǹkan àfi nǹkan tó bá wù ló ṣe so ẹ̀yin èèyàn lé ẹ̀rí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ ni èyí tún mà lágbára o àfi kí ọlọ́run elédùmarè kó bá mi dúró ti kábíyèsí o torí kábíyèsí fi ọgbọ́n wọn fi yanjú ọ̀rọ̀ yìí abájọ tí kábíyèsí ń bínú gbogbo ìgbà tí àǹtí wáyé bá ti lọ sọ́dọ̀ wọn ẹ rántí ìgbà ta ni wọ́n lọ bá wọn ní Lẹ́kí tí wọ́n lọ bá wọn ní Royal Mansion náà tí bàbá wa drive kọjá àṣé gbogbo nǹkan tó ń bí kábíyèsí nínú ni èyí náà tó bíyàn nínú ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ gist yẹn nìyẹn o wọ́n ṣáà ní bàbá wa sọ tinú wọn jáde pé ẹni tó ti ọmọ àwọn mọ́ta àwọn ló tì mọ́ta ẹ̀yin èèyàn lé bí a ṣe máa fi gist kalẹ̀ nìyẹn tá a bá tún gbọ́ update lórí a máa mú wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi
Happy Sunday to you all. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV. New subscribers, thank you so much. Ẹ̀yin old subscribers, àdúpẹ́ àtún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń comment, tẹ̀ ń share gbogbo ẹ̀ la rí. Àdúpẹ́, àdúpẹ́, àdúpẹ́. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Happy Sunday to you all. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.